káàbọ̀ sórí ètò yín ètò wa òwe àti ìtumọ̀. Gẹ́gẹ́ bí a ti máa ṣe, a máa sọ òwe mẹ́ta mẹ́ta àti ìtumọ̀ rẹ̀ délẹ̀délẹ̀. Òwe àkọ́kọ́ lórí ètò tòní òun náà ni kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ, ibi tá a bá bàgùn náà la máa bá sọ̀kalẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ àwò nítòótọ́, tá a bá gun igi ọ̀pẹ, tá a bá gun igi rékọjá, tá a gùn dé òkè pátápátá, tá a wá fẹ́ bọ́lẹ̀, ṣé mo pé kò síbòmí náà tá a máa gbà bọ́lẹ̀, a sì lè fò bọ́lẹ̀. Ọ̀nà tí a gbà gún yẹn náà la máa ṣe kíni, la máa gbà sọ kalẹ̀. Ohun tí òwe yìí túmọ̀ sí ni wípé ìgbà míì nínú ààyè tá a bá bára wa nígbà míì, ọ̀nà tí a bá bẹ̀rẹ̀ nǹkan gbà míì òun náà la máa bá parí. Nítorí náà àwọn nǹkan míì wà tó yẹ pé bó ṣe bẹ̀rẹ̀ náà ló máa ṣe kíni, ló máa ṣe parí ẹ̀. Àwa lè fi òwe yẹn sọ wípé kò sábùjá lọ́rùn ọ̀pẹ o, ọ̀nà tá a bá bàgùn la máa bá sọ̀kalẹ̀, ọ̀nà kan náà yẹn náà la máa tọ̀. Òwe kejì lórí abala ètò tòní òun náà ni àní kí ọmọdé má dẹ́tẹ̀ tó bá ti lè dágbó gbé. Ṣẹ́rí ní ayé ìgbà kan, torí wọn tilẹ̀ ṣe mọ́ láyé ìsìn, adẹ́tẹ̀ gan gbé àárín ìlú. Ṣùgbọ́n láyé ìgbà kan nígbà yẹn, tí ènìyàn bá ti dẹ́tẹ̀ báyìí, inú igbó òun ni adẹ́tẹ̀ ń gbé. Ẹ mọ ẹ̀tẹ̀ tó máa ń wà lára àwọn ènìyàn yẹn tó máa so sí gbogbo ara wọn, sí gbogbo ojú, sí gbogbo ara wọn ní lápapọ̀, òun ni ẹ̀tẹ̀. Ẹni tó bá ti dẹ́tẹ̀ ńgbà náà igbó ló ń gbé. Torí wọ́n máa ń sọ wípé àní kí ọmọdé má dẹ́tẹ̀, ìyẹn pé mọ̀ pé ọmọdé kò lè kọ́kọ́ láti gbénú igbó fún ọmọdé gan, ó máa tún ṣòro ju pé kí àgbàlagbà gbénú igbó lọ. Wọ́n máa ń sọ pé àní kó má dẹ́tẹ̀ tó bá ti lè dágbó gbé, pé bóyá kéré tó yìí ó fẹ́ wọnú igbó fẹ́ lọ máa gbé bẹ̀ dẹ́tẹ̀. Èyí tó wá lè túmọ̀ sí pé bóyá ńgbà míì wọ́n ń gbọmọ kan nímọ̀ràn pé kó má ṣe nǹkan báyìí, kó má ṣe. Tí ọmọ náà bá wá fárígá tí ò bá gbọ́ràn, wọ́n á pa lówe fún pé àní kí ọmọdé má dẹ́tẹ̀ tó bá ti lè dágbó gbé. Ìyẹn ni pé látàrí gbogbo àmọ̀ràn tó ń gbà yìí, tó bá ti sọ pé tinú ẹ̀ ló máa ṣe yẹn náà, ohun tó bá ti rí ń bẹ̀ ńkọ́ kò fara mọ́. Bẹ́ẹ̀ ni. Tó òwe kẹta lórí abala ètò tòní òun náà ni ọmọdé ò kì í mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Gbogbo aṣàlámù ẹ̀kọ́ tọmọdé bá jẹ nítòótọ́, àá rí i pé ó máa ra ọmọdé lọ́wọ́. Kódà àgbàlagbà gan jẹ ẹ̀kọ́, ó ń ra àgbàlagbà lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, a máa ń pa òwe yẹn pé ọmọdé ò kì í mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Èyí lè túmọ̀ sí pé bóyá èèyàn ṣe àṣìṣe kan, ó wá fẹ́ bẹ̀bẹ̀, ó lè lo òwe yẹn pé ọmọdé ò kì í mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Èyí ni wípé kò sí bí èèyàn ṣe lè dá tó, á sì ṣe àwọn àṣìṣe kọ̀ọ̀kan sí méjì sí mẹ́ta. Òun ló fi ń sọ pé ọmọdé ò kì í mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Tó a ní jù báyìí lọ ní orí ètò tòní, torí wọ́n ní ṣókí báyìí òun lọ́bẹ̀ oge. Tó ẹ jọ̀wọ́ ẹ bá wa like fídíò yìí, kí ẹ sì bá wa sọ èròǹgbà yín sísàlẹ̀ fídíò yìí, kí ẹ sì má gbàgbé láti bá wa subscribe, kí a lè máa mú òwe wá ní òrèkóòrè ká fi lè máa dára wa lára yá. Tó èmi ni tiyín nítòótọ́, Adéníkẹ́ ọmọ ọba, ó dàbọ̀.